kágò àìwọlú balẹ̀ ń dífá àwọn oníwọlú kí balẹ̀ kó máma mi títí o ẹ̀ṣọ́ ọ̀gbẹ́ni nímú ní ìmọ̀ níláyé yan ló mú ní ìmọ̀ yan lápèrè àwọ̀ àgolóyò ní ilé o onílé yìí mo mọ̀ kágò àgòlà dáwọlé ọmọ òtún ní. àgọ́lọ́yọ̀ ní ilé lọ́kọ́ àgọ́lọ́yọ̀ ní ilé lọ́kọ̀ àgọ́lọ́yọ̀ ní ilé ilé ọwọ́ nàgbọ́n àgàlágogo dẹ tó ń tẹ̀wọ̀n díẹ̀ mẹ́fẹ̀ẹ́fà. onílé yìí mo mọ̀ kágò àgòlà dáwọlé ọmọ sìn ọ̀rá o. sí ọ̀rá lóko sí ọ̀rá lọ́la. alágẹmọ ti dé abìnrin àṣálẹṣẹ o alágẹmọdé o gbogbo ọmọ àpérò ọ̀rọ̀ bá kú jà alágẹmọ ti dé abìnrin àṣálẹṣẹ o ẹ̀rí ìbálágẹmọ ṣe lò síwájú bó ṣe lọ síwájú ló tún lò sẹ́yìn o ọwọ́ tàlágẹmọ gbé gàǹgà àrùkò ló fà á o. ó ti dé o. lórí àìyẹ ṣàlẹ́ṣẹ̀ o tó bá lọ síwájú àrùn ló ṣe ìlú bàràgẹ̀ mẹ́ṣẹ́ bá ọ̀gá o. alágẹmọ ti dé. àfojúdi ló ṣe láti lásìkò àfojúdòdò mọ bá kókó lórí kòdò kó pọ̀ ọ̀run lọ ẹni agbára ká kò kí gùn kankan o alágẹmọ ti dé o ẹ̀rọ bá mi kàrà mọ́ ẹ̀dọ́ ìjọba bẹ̀ nínú tẹ̀bí tẹ̀tì òun kò lórí ló tẹ̀ tutù sí kòbí yóò jẹ́ gbọ́ngàn lálẹ́ bí ẹni bẹ̀rẹ̀ kébì lání bá fi ń ta wọn o bó ṣe ó bá wọn ṣe bí balẹ̀ ló dàgbà àwọn wọn máa ń ká ní wọn. Ẹ̀rùkẹ́ alágẹmọ ti dèrò ó ti dé abìnrin àṣálẹ́ṣẹ̀ o bàlágẹmọ tí wá ṣe ń lọ síwájú bó ṣe ń lọ síwájú ló tún lọ sẹ́yìn o ọ̀wọ̀ tó gbé gẹ́gẹ́ ló ń fa o. Tí wọlé tọmọ lẹ́gbọ̀ o. Ìdìbò ládé o. Ó ti dé òní fàyídà o. Ìbá wọlé tọmọ lẹ́gbọ̀ o. Ẹ̀dọ́gbọ́n nígbà ló ti dé o. Ó ti dé àbífà nílẹ̀ rẹpẹtẹ o. Ẹ̀rí pé fà tí wọlé tọmọ lẹ́gbọ̀ o. Wàá ọkọ̀ tí dé o, ó ti dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ, àwọn àgbà Òṣùpá ló tún ilẹ̀ bọ̀ o. Wàá ti dé o, ó ní àgbà àwọn àgbà Òṣùpá ló ń bá. Wàá ọkọ̀ tí dé o ti dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ. Pápá ọkọ̀ tí dé ó ti dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ, àwọn àgbà Òṣùpá lórin ilẹ̀ bọ̀ o. Olùkúlàdé bá mi kàrà mọ́ ẹ̀dọ́. Àwa ò sí nínú tójúbọ̀ léka o. Tójúbọ̀ lọ́lọ́yè tó mọ bí ọbẹ̀ gbẹ́dẹ́dùn o. Ìlé olólùfẹ́ àwòrè làwárè o. Láre làṣẹ o. Láre lóko láre lọ́la. Bẹ́ẹ̀ni ọlọ́gbọ́n lọ́mọ ògbóyè. Àgọ́ ní ilé oní ilé mọ̀ọ́mọ̀ kágò àgòlà dáwọlé ọmọ òtù nífẹ̀ẹ́ o. Àgò nílé o. Onílé mọ̀mọ́ kágò. Àgòlà dáwọlé ọmọ òtù nífẹ̀ẹ́ o. Àgọ́ ní ilé.
kágò àìwọlú balẹ̀ ń dífá àwọn oníwọlú kí balẹ̀ kó máma mi títí o ẹ̀ṣọ́ ọ̀gbẹ́ni nímú ní ìmọ̀ níláyé yan ló mú ní ìmọ̀ yan lápèrè àwọ̀ àgolóyò ní ilé o onílé yìí mo mọ̀ kágò àgòlà dáwọlé ọmọ òtún ní. àgọ́lóyò ní ilé lọ́kọ́ àgọ́lóyò ní ilé lọ́kọ̀ àgọ́lóyò ní ilé ilé ọwọ́ nàgbọ́n àgàlágogo dẹ tó ń tẹ̀wọ̀n díẹ̀ mẹ́fẹ̀ẹ́fà. onílé yìí mo mọ̀ kágò àgòlà dáwọlé ọmọ sìn ọ̀rá o. sí ọ̀rọ̀ lóko sí ọ̀rọ̀ lọ́wọ́. ọ̀pẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀. Àwọn káwo àwọn káwo àwọn káwo ayẹkúba ayẹkúba ayẹkúba. Má ti dé o. Alága má ti dé abìnrin àṣálẹ́ṣẹ̀ o. Alágẹ̀ má dé o gbogbo ọmọ àpérò ọ̀rọ̀ bá kú jà. Alága má ti dé abìnrin àṣálẹ́ṣẹ̀ o. Ẹ̀rí ìbálágẹ̀ má ṣe lọ síwájú. Bó ṣe lọ síwájú ló tún lọ sẹ́yìn o. Ọ̀wọ̀ tàlákà má gbé gàǹgà àrùkò ló fà á o. Ó ti dé o. Ó ní àbìnrin àṣálẹ́ṣẹ̀ o. Tó bá lọ síwájú, àrùn ló ṣẹ́yìn o. Bàlàgẹ̀ méje bá ọ̀gá o. Alága má ti dé o. Àfojúdi ló ṣe láti lásìkò àfojúdòdò mọ bá kókó lórí kòdò kó pọ̀ ọ̀run lọ ẹgbẹ́ agbẹ́rẹ́ àkàkò kíkùn kankan o alágẹ̀ mọ́ ti dé o. Ẹ̀rẹ́ bá mi kàrà mọ́ ẹ̀dọ́. Ìjọba bẹ̀ nínú tẹ̀bí tẹ̀tì òwú kò lórí ló tẹ̀ tutù sí kòbí yóò jẹ́ gbọ́ngàn lálẹ́ bí ẹni bẹ̀rẹ̀ kékeré ìlànà bá fi ń ta wọn o. Bó ṣe wọ́n bá wọn ṣe bí bàlẹ̀ ló dàgbà wọn wọn bá wọn ká ní wọn. Ẹ̀rùkẹ́ alágẹ̀ má ti dèrò ó ti dé abìnrin àṣálẹ́ṣẹ̀ o bàlágẹ̀ má ti wá ṣe ń lọ síwájú bó ṣe ń lọ síwájú ló tún lọ sẹ́yìn o ọ̀wọ̀ tó gbé gẹ́gẹ́ ló ń fa o. Tí wọlé tọmọ lẹ́gbọ̀ o. Ìdìbò ládé o. Òdìdé òní fàyíbà. Ìbà wọlé tọmọ lẹ́gbọ̀ o. Ẹ̀dọ́gbọ́n nígbà láti dé o. Ó ti dé àbífà nílẹ̀ rẹpẹtẹ o. Ẹ̀rí pé fà tí wọlé tọmọ lẹ́gbọ̀ o. Wàá ọkọ̀ tí dé o, ó ti dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ, àwọn àgbà Òṣùgbó ló tún ilẹ̀ bọ̀ o. Wàá ti dé o, ó ti dé àwọn àgbà Òṣùgbó ló tún ilẹ̀ bọ̀ o.
Pákọ̀ọ̀kọ̀ tí dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ́. Pákọ̀ọ̀kọ̀ tí dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ́. Àwọn àgbo Òṣùgbó lórin ilẹ̀ bọ̀ o. Ilé ẹ̀yà rọ̀ ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Àwọn àgbo Òṣùgbó lórin ilẹ̀ bọ̀ o. Pákọ̀ọ̀kọ̀ tí dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ́. Pákọ̀ọ̀kọ̀ tí dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ́. Àwọn àgbo Òṣùgbó lórin ilẹ̀ bọ̀ o. Ilẹ̀ bọ̀ lágbè o. Nílẹ̀ lóko nílẹ̀ lọ́tàlá. Nílẹ̀ àwọn omi lájàlájà o. Omi lòjòlòjò bọ̀ o. Kì í ṣàjà o. Bẹ́ẹ̀ ni kì í ṣọ̀ àwọn àgbo Òṣùgbó lórin ilẹ̀ bọ̀ o. omi lájàlájà o. Omi lẹ́jẹ̀lẹ́jẹ̀ o. Kì í ṣọ̀ká o. Bẹ́ẹ̀ ni kì í ṣọ̀bọ̀ àwọn àgbo Òṣùgbó lórin ilẹ̀ bọ̀ o. Omi lájàlájà omi lòjòlòjò bọ̀ o. Kì í ṣàjà o. Bẹ́ẹ̀ ni kì í ṣọ̀ àwọn àgbo Òṣùgbó lórin ilẹ̀ bọ̀ o. Ojú oró ẹ̀kú àlejò òṣì bàbá tó bẹ̀ lá. Ẹ̀kú àlejò mi, ó sì bàtà tó bẹ̀ lágbègbè yóò. Ẹ̀kú àlejò odò, àwọn àgbà Òṣùgbó mi lẹ́bọ̀ o. Ojú oró ẹ̀kú àlejò mi òṣì bàbá tó bẹ̀ ládùúgbò ẹ̀kú àlejò odò gbogbo àwọn tó bẹ̀ ilẹ̀ yìí. Ẹ̀kú àlejò àwa Òṣùgbó dé àwa kò. Ìbàdàn ìbà fún afa tó wà nílẹ̀ yìí o. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fún àwọn akẹ́kẹ̀ẹ́ tó wà nílẹ̀ yìí. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fẹ́yìn àgbàlagbà tó wà nílẹ̀ yìí o. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fún ẹ̀yin ìyá mi dúdú lọ́sàn. Ẹ̀yin ìyá mi dúdú lọ́sàn. Pupa lẹ́gbẹ́lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni lọ́gànjọ́ òru. Arúgbó ti ṣe kẹ́jẹ́ kújẹ́ wọ mọ́sálásí. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fún Olúwo tó wà nílẹ̀ yìí. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fún Abíyè tó wà nílẹ̀ yìí o. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fún làládé ládé ládé. Ìbà fún lóyè lóyè o. Ìbà fún làládé ládé ládé. Ìbà fún lóyè. Ìbà fún lóyè. Ìbà fún lóyè lóyè o. Ẹ jẹ́ káyé yẹn wá o. Àwa ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ìbà fún tirẹ̀ dúpẹ́ lóṣù. Èmi ti jù bà lọ́dọ̀ ẹ̀yìn. Ṣé ní kí n máa wí lọ kò sí ọgbọ́n? Ìbà fún bàbá tó bí mi sílẹ̀
màmá gbé o. Ẹni pàpà òṣùgbó lórí ilẹ̀ ẹ̀bọ̀ o. Ẹ̀yà pọ̀ ní màmá gbé o. Àgbà òṣùgbó lórí ilẹ̀ ẹ̀bọ̀. Ẹni pàpà kọ́kọ́ ti dé. Ó ti dé ìyá pọ̀ ní màmá gbé o. Àgbà òṣùgbó lórí ilẹ̀ ẹ̀bọ̀ o. Ó ti dé. Bàbá ọkọ ti dé lákè. Bàbá ọkọ ti dé lóko. Lóko. Bàbá ọkọ ti dé lọ́rọ̀ wá kan àgbàlá gbogbo náà tó ń dá wọn jẹ́ lẹ́wọ̀n. Bàbá ọkọ ti dé o. Kò sí dé ẹ̀yà pọ̀ ní màmá jẹ́. Kò sí dé sáyẹ̀ ò lè wọ̀ o. Maintenant, nous allons écouter Alaga du Nigeria qui va introduire le cérémonial du couronnement. Mokaye, Mokaye, Olúwayé Benin Republic. Olúwayé Benin Republic. Olúwayé Benin Republic mo kí ẹ. Bàbá Sàlẹ̀ General Àgbáyé mo kí ẹ o. Bàbá Sàlẹ̀ General Àgbáyé mo kí ẹ. GCOK, Grand Commander of Ogboni Kingdom. Èmi ni Chairman General, second in command, the whole world. Now, number one,
àṣàkò nọ́mbà wá ń ṣe ibi tí máa bọ́ sí ibi tó máa rọrùn ni mi ò kú mi ò kú mi rẹ̀ ní kú báyìí ẹni tí máa bọ́ agbádá náà fún Elédùmarè ọba tó ní ilé ayé á ṣe lálàánú á ṣe lọ́mọ fún wa á ṣe lẹ́kọ̀ọ́ Elédùmarè àgbà fún wa èmi alága Ògbóni àgbáyé call me my name Adétóyèṣe tí ó di ará ilẹ̀ Olúwa Elédùmarè bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Ìbà gbóòmùlẹ̀ àwọn lẹ́gbàá láké. Ìbà gbóòmùlẹ̀ àwọn lóde Ọ̀yọ́. Ṣèbá àwọn ọlọ́mọ afi kókó mọ̀lẹ̀kẹ̀. Ìdè wẹ́rẹ́wẹ́rẹ́ làwọn tiẹ̀ máa ń rọmọ kì í rọkọ́ wọn kì í ràdà. Ìyá mi Àbẹ̀ní. Adúlójú adúlẹ́nu abàgbọ̀n ṣàlẹ̀ wòlíwòlí. Ìyá mi Àbẹ̀ní tí kì í jẹrọ tó léegun ìgbín ìyá mi Àbẹ̀ní fi ń borí ẹ̀ lóòrọ̀ kùtù. Ọlọ́yọ̀ mẹ́rin àbí òṣòro jẹ́ngbó jẹ́njú olójú jagunjagun ikúládé ikúládé ikúṣẹ́nu jẹ́jẹ́ mu sí ọ̀rọ̀ yìí. Ajégun ọ̀dàlẹ̀ bí ẹ́ ń jẹ́rìkì. Elédùmarè ọba tó ní ilé ayé àbò tó nípọn bí àpáta tó nípọn bí ìdàrọ̀ ńlá wá béèrè. Èṣù láàlú ògiri òkú ajọ́gọ́lọ̀ ọkùnrin tí lọ lálà tátàrí ẹ̀rí fíofíò láàárọ̀ ìyàwó ọmọ tó wáyé kíyẹ̀ tó bọ ọjà ọ̀lànà bàtà ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń sẹ́jọ́ sunkún jẹ́lẹ́kùn lọ onílé oríta àbọ̀bẹ̀ ṣékélé mọ́rísàfẹ́ ẹ̀yìn bítòrò àkọ́bí ọlọ́jà ní ṣẹ́gun àròlé àkọ́bí ọlọ́jà tí ṣẹ́gun àròlé ọba ń ta ìwọ lọ́kọ èṣù ilé adó àgbẹ̀ ní kẹrọ èṣù pétú àgbẹ̀ báyìí èṣù pétí ẹ̀fọ́ àgbẹ̀ èṣù ọba àdàrà àgbẹ̀ adébíbà láyọ̀ àtàláfíà ká padà sílé láyọ̀ àtàláfíà inú kan kọ̀ọ̀kan la fi wá sí bíbá kò dábọ̀ kò ṣọwádé láyọ̀ àtàláfíà kò jáde lé wa láyọ̀ àtàláfíà láàárọ̀ ìyàrùgbò abẹ̀yẹ ní o iwájú àwọn ló máa ń wà lágbẹ̀yìn wa yọ ọjà púpọ̀ torí ìlú tó ṣùgbó ìbáyàn national anthem ẹgbẹ́ àgbà o a kì í so ní yẹ̀yẹ́ o ẹgbẹ́ àgbà o a kì í so ní yẹ̀yẹ́ o àwẹ̀ àbọ̀ yìí àwẹ̀ àbọ̀ yìí bí àwọn fèsì káyé lójú ọ̀rọ̀ gbẹ́nu ọlọ́rọ̀ kó má lè sọ ẹgbẹ́ àgbà o a kì í so ní yẹ̀yẹ́ o ẹgbẹ́ àgbà o a kì í so ní yẹ̀yẹ́ o àwẹ̀gbẹ́ àbọ̀rìjì ẹ̀wẹ̀gbẹ́ àbọ̀rìjì tí à ń ṣèṣe kárójú ọ̀rọ̀ gbẹ́nu ọlọ́rọ̀ kó má lè sọ ẹgbẹ́ àgbà o a kì í so ní yẹ̀yẹ́ o ẹgbẹ́ àgbà o a kì í ṣàlàbòsí o àwẹ̀gbẹ́ àbọ̀rìjì tí àwọn ṣèṣe kárójú ọ̀rọ̀ kó má lè sọ àbọ̀rìjì yìí tí gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan yéyéyé gbé gbé lẹ́ẹ̀kan sí gbé lẹ́ẹ̀kẹta ò gbé abọ́rìjì.
abọ́dìjì abọ́dìjì aṣíwájú. Non, nous on va dormir pour le choix de donc tu veux que je fasse quoi? Non, fais vos photos non. Je vois ton caméra. Il demande à ce que chacun s'asseye à sa place afin de voir clair dans tout ce qui veut dire. Fún ẹ̀tọ́ lẹ́yìn náà òun sún lẹ́yìn tí àwọn àgbẹ̀ ẹgbẹ́ fún ẹ̀tọ́ Ṣé ti rí ààrẹ Èkó? ọmọ ọgbọ́n ayé ọmọ ọ̀rọ̀ gbogbo tó gbọ́nà ọmọ àbámà ṣe ọmọ iwájú ló ṣe lọ ọmọ ìyẹ̀kútú yẹ kẹ̀tẹ̀ títí alárẹ̀ bàbá jẹ̀kọ́ ọmọ àtùpàlù gan ọmọ sísìrà òjìbì ọmọ alákékeré pé má jiyàn kẹ́kẹ́. ìwọ ti wà ti sẹ́rí bẹ́ẹ̀ni Elédùmarè ìbà o akọ́dá ayé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà lórúkọ mẹ́rin àgbáláyé ọba àjíkẹ́ ọba ọlọ́gbọgbọrọ bíríkì ọba tí kọjọ́ kúdà ọba tí rán mọ́ níṣẹ́ iná tí gbómi tútù tẹ̀lé lẹ́yìn a wá láti Nàìjíríà láti wá kún àwọlé láti wá ṣègbè lẹ́yìn ìyá mi Àbẹ̀ní Elédùmarè ọba tó ní ilé ayé má jẹ́ kí lè bu wá lọ́wọ́ o má jẹ́ bu wá lọ́wọ́ o kí la mọ̀ kí la ṣe léyìí sí Elédùmarè má jẹ́ ó ṣẹlẹ̀ o ẹni tí a fẹ́ gbé adé náà fún àsìkò tá a bá gbé adé náà fún ẹ jẹ́ kọ́wẹ̀ túbọ̀ máa lọ sókè kọ́wẹ̀ túbọ̀ máa lọ sókè ni o kó máa rúgàlè ni o kí ọlá ẹ̀ máa rí wájú wọ́n padà sẹ́yìn mọ́. ẹ̀dá gbọ́dọ̀ ilé kú o. ọmọ gbé rọrọ bá kújà àrígbọ́nà ìdèkú ọ̀nà ìdèkú bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí dá sẹ́wù ìrètà lájà súnfà o wà kò níyẹ̀ o ó dèkú ọ̀rọ̀ yìí dá sẹ́wù ìrètà lájà súnfà o wà kò níyẹ̀ àrígbọ́nà ìdèkú alágbogbo ní gbogbo àgbáyé alájà àdìmíkà náà lù kọ́ mi máa ní gbogbo àgbáyé irúmọlẹ̀ lọ́dọ̀ tí àjàmbá tí ẹrù lóṣù gbẹ nípa bí abọ̀ òpàn ìyọnu kábíyèsí mo rí bàkíbà ìṣọ̀bà dárí lọ́dẹ̀ ẹ̀dẹ̀rìn ládé àbòkè dárí lọ́dọ̀rí ẹwà fàkùkọ ọba tó má bẹ̀rẹ̀ ìṣòkò ti ìṣẹ́ alájà àdìmíkà àjádìmíkà mọ́rù bàbá ní wọ́n mọ̀ pé yí tẹ̀rí ọ̀rọ̀ yìí lè mú ọ̀rọ̀ yìí lè mú bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí dáṣẹ́ ìrìtẹ́ túbọ̀ máa wo a kò ní yẹ ayọ̀dẹ̀ fi bá kọ́ bá
ń lẹ̀ ló kù o. Oníhun yóò èkó lákàn kì í wọ̀n ọ̀bẹ àyàmọ̀ bí bọ́kọ́ bá ń lẹ̀ lókun. Wọ́n sọ bẹ́ẹ̀ lákè wọ́n. Ṣé kò yẹ mí ni? Ó yẹ yín kó yẹ lẹ̀. Olúwayé Benin Republic. Ọba Ògbóni Benin Republic. Ọ̀yẹ̀ yín ṣe é. wàá wò ló kọ́kọ́ rí. Wàá wò ó. Ló kọ́kọ́ rí. Tó ẹ̀yin ayé. Ayé jẹ́. Kọ́nà lè ṣe kọ́nà lè là kó lè dáa. Àrùn yẹn ní kẹjẹ́ kí n rìn o. Àṣẹ. Bàbá mi ló ṣàwo. Àkànní Abídèmí. Ó gbàjá. Ìyá Àjàdí kà máa. Ó máa dọwọ́ ẹ̀ báyìí o. Ó dọwọ́ ẹ̀ báyìí o. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ẹ jẹ́ n ṣe láṣeyẹ o. Ẹ jẹ́ n ṣe láṣeyẹ o. Ẹ jẹ́ n ṣe láṣeyẹ o. Baba, owó yìí fẹ́. Ọba lọ́lọ́dẹ ọ̀ṣọ́ ògbóni tó àrí lónìí tọ̀sán tó rú o olú ayé àdéjáde lọ àwa mọ̀ o. Ọba lòlàdé ọ̀sán. Olú ayé bẹ̀rẹ̀ rẹ o. Ògbóni lóde tọ̀sán tó rú àdéjáde lọ àwa mọ̀. Ọba lọ́lọ́dẹ ọ̀ṣọ́ ògbóni tó àrí lónìí tọ̀sán tó rú àdéjáde lọ èmi mọ̀ o. Ọba lòlàdé ọ̀sán. Lọ́lọ́dẹ ọ̀ṣọ́ Ògbóni lóde tọ̀sán tó rú àdéjáde lọ àwa mọ̀. ọba lọ́lọ́dẹ ọ̀ṣọ́ ọba lọ́lọ́dẹ ọ̀ṣọ́ ògbóni tó àrí lónìí tọ̀sán tó rú bàdé bá jáde lọ èmi mọ̀ o. Èmi mọ̀ lákè o, èmi mọ̀ lóko, èmi mọ̀ lọ́la. Tèdè lọ́rọ́gbọ̀n lọ́mọ ògbóyè o. Ẹ̀rí pé orí ti rí o. Wọ́n ní Olúayé Ògbóni Benin Republic. Olúayé Ògbóni Benin Ògbóni Benin Republic. Elédùmarè ọba tó nílé ayé á gbà fún ẹ wàá lè gbà. Àṣẹ Èdùmàrè. Olúayé àgbáyé lálejò. Àṣẹ Èdùmàrè. Wàá gbà lálejò. Àṣẹ Èdùmàrè. Wàá lè ṣe bàbá fún tó ní. Àṣẹ Èdùmàrè. Ẹyà èmi ò ní lọ mú arúgbó kan wá o. Ǹjọ́ gbọ́? Òkú. Wọ́n ti sọ pé àwọn YouTube ló kàn. Ẹ̀gbọ́n o gẹ̀ẹ́tì. Àjàdí kà mọ́. Correct. Ẹni tó máa wà nípò yẹn mo mọ̀ pé bí ọmọ ló ṣe máa jẹ́. Mò ń sọ nítòhùn mi ni mò ń sọ torí mi ni èmi lọ́ba Ògbóni bí mo ṣe dúró yìí èmi lọ́ba Ògbóni àgbà. Ẹ bá mi pàjárí o, ẹ pàjárí o. Wọ́n máa fààyàn kalẹ̀ ni jẹ́ ti gbọ́ máa fààyàn kalẹ̀ àdẹ̀mú wa bá ẹ tó bá mi sọ ní pé ká kọ́kọ́ mu wá Elédùmarè àdẹ̀yẹ kó bẹ́ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Olúayé ọba Ògbóni Benin Republic. Gbogbo àti rà. Gbogbo ẹ̀dọ́. Malẹ̀. Malẹ̀. Olúfún aṣọ. Àṣẹ Olúfún aṣọ. Olúfún aṣọ. Ẹni ṣubú dànù. Bábí
rí adé àpèlè òwe ládó òwe àjẹwòkè òye ẹni ṣubú dànù ẹfẹ pa fún lóde yẹ owó ẹ̀mí kò àlàáfíà gbogbo kẹtẹ ìtọrọ rẹ ó ti wọlé àṣẹ láti nílọ nígbà ọjẹ bẹ́ẹ̀ ẹni tẹ fà kalẹ̀ fún olúwayé Ògbóni worldwide mi ìfẹ́ kọ́ jẹ́ ẹni tí ń ṣe 419 mi ìfẹ́ ẹni tí ń jalè mi ìfẹ́ ẹni tí ń parọ́ mi ìfẹ́ mi kò yà mọ́rí kò ní kejì èsì kò sí ní pọ̀ ẹ̀ ẹ̀mí ògùn àlàáfíà abẹ́rẹ́ tó ṣubú sínú òkun lọ́wọ́ wá fún mi. mo ti ń kọ́ lọ́wọ́ wa tó bá ti rí ọdún lọ́la abẹ́rẹ́ tó wà ní òkun yẹn tó bá ti rí wọ́n ti mú lé mi lọ́wọ́ báyìí màá dẹ̀ mú wá báyìí. aṣọ white yẹn dà. àwọn àgbàlagbà kan ní wọ́n lọ́yọ̀ tẹ̀sẹ̀ awọ ẹsẹ̀ adíáfẹ́sẹ̀ ẹsẹ̀ tí kọ̀ lọ́rùn kọ̀ ẹsẹ̀ aláyọ̀ ní kó kára ẹlẹ́bọ ni kó máa mú ṣe ẹsẹ̀ gbẹ́bọ ẹsẹ̀ wá rúbọ kò sẹ́ni tí lọ sóde tí fi tẹsẹ̀ sẹ́yìn ayé ò ní tí ẹ sẹ́yìn mọ́ kó ṣe máa rí nìyẹn. kábíyèsí àwọn àgbààgbà ayé àwọn àgbààgbà mórí oníkìkí bàtà mọ́ lẹ́sẹ̀ kò ní gbóná mọ́ yín lẹ́sẹ̀ ẹ fi rìnrìn àyè ẹ fi ṣoríire ẹ túbọ̀ máa nílò àìṣe ayé ò ní rí yín mú lẹ́sẹ̀ sí owó ní ọlá ní ìgbéga. làwọn aláṣẹ bá ọ̀gá mi Àjàdí Kamal ìgbẹ̀yìn ládéládé lóyè gbogbo lóyè àgbáyé gbẹ̀yìn arẹ́ state àṣẹbáyé o àtàwọn tó wà ń bí àtàwọn tí ò sí bí àṣẹbáyé o oṣó lóyè àṣẹbà àjẹ́ lóyè àṣẹbà ẹ̀yin awo tó wà ń lóyè àṣẹbáyé o ẹ má jẹ́ kó hun wá o síbi ihun náà àlàfi ihun lóòsà ẹni ní ihun gbọ̀n àgbọ̀ kí ihun ni ẹ má jẹ́ kó hun wá o torí pé wọ́n ní ìṣàkóso ni wọ́n ń ṣàgbọ́n alára èrìkùrì ni wọ́n rí fún ògùn ọ̀nà òkè jẹun ibi tó bá olóògùn ló ń kojú ògùn ẹ̀ sí dáhùn mílà òkùtà ìfáǹsáwó lọ sótò fẹ̀ réré owó àpọ̀sí ọlá àpọ̀sí ẹ̀mí gígùn àlàáfíà ẹnìkan kì í sáfá pafá wọn ń sàgùn ń pọ̀sán yìí àyájọ́ ọjọ́ táwọn òkè ńláńlá àwọn òkè kéékèèké wọn fẹ́ máa yalẹ̀ wọn nílẹ̀ tó bá rí ayé òní rí yín mú wọn ní rí yín mú níbi ọmọ wọn níbi kan gbà kan lọ́wọ́ yín ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀ dé gbogbo tẹ́ bá ti fẹ́ pátá Olódùmarè á ṣe fún yín ìṣẹ̀dá lómi kì í jẹ́ kó mi kòrò kò ní kòrò mọ́ yín o á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. nǹkan rere nǹkan tó dáa ló máa ṣẹlẹ̀ lórí ẹ̀ gbogbo nǹkan mèremère ló máa ṣẹlẹ̀ lásìkò tiẹ̀ Olódùmarè á gbà fún ẹ adé eléyìí adé àgbáyé ni ìta kọ́kọ́ dé fún ẹ yẹn ti Benin Republic ní olúayé Benin àfẹ́ àwa o wípé ẹnìkan ń jẹ́ olúayé Benin Republic owó lọ́bẹ̀ làwa mọ̀ ní olúayé Benin Republic. àtẹ́wọ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá alámòjútó àgbáyé ayé tó ayé o ní àṣẹ bàbá wa Àjàdí Kamal alága àgbáyé pẹ̀lú àṣẹ bàbá wa Odídẹrẹ́ olórí olúwo pẹ̀lú àṣẹ àwọn ààrẹ wọ́n ní kí n fún yín ní ọ̀pá ìtìlẹ́yìn kò ní yọ̀ ṣubú kò ní kan ilẹ́sẹ̀ o gbogbo ibi tí ẹ mọ̀ lọ ibi ayọ̀ wọ́n ti ń rí ọ̀pá ìtìlẹ̀ ibẹ̀ wọ́n ti máa wà rí òun ojú òwà ní tìyẹn o àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o ayé. Epa àdúpẹ́ fẹ́ l'Èdùmàrè ilẹ̀ òní yóò ẹ̀ òní ṣubú àgẹ́rí ẹlẹ́sẹ̀ kan kàkà kó ṣubú àrà ló máa ń dá máa dára ń tí ẹni l'Èdùmàrè àgbà fún adé tí kó máa fọ̀nà wá ẹ ṣe báyìí ẹ ṣe báyìí torí àmọ́ pé tó bá na apẹ́ ẹ̀ báyìí gbogbo Áfíríkà ìyọ̀wó ẹ̀ tó
ká má ti wà sọ pé òkè òkun lọ. Foundation German foundation là ń ṣe yìí. Gbogbo ẹni tó bá fẹ́ kọ́lé kó kọ́lé ẹ̀ sórí àpáta. Wọ́n ní ká má kọ́ sórí yanrìn. Tó bá yẹ kó rí yanrìn ní kíkan kéré yẹn kó ṣe kí ni kó solid. Kó lè dùn kó lè dá ní gbogbo eléyìí tá a wá ṣe. Gbogbo bí kinní ṣe wáyé. Àwọn tó jẹ́ ọmọ ọ̀dùnnú tó jẹ́ ọmọ ọ̀dùnnú torí èèyàn díẹ̀ ló ń jẹ̀dọ̀ ẹyẹlé. Àwọn náà bá mi ṣe àwọn ló jẹ́ kó wáyé wípé ó dáa ṣé nǹkan báyìí ló fẹ́ àádẹ́ ṣe báyìí. Gbólóhùn kankan sọ pé ẹni tó ràn mí lọ́wọ́ tó ṣe gbogbo eléyìí sọ pé kí inú ẹ̀ máa dùn bá mi sọ jáde rẹ̀ yẹn. Ẹni tó ràn mí lọ́wọ́ tí gbogbo kíní fi ṣe ìṣèlédùn àdé àgbà fún wa tí mo fẹ́ sọ nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀. Ẹlẹ́ẹ̀kejì, you may not cut for everything you do in life, but you will pay for everything you have done in life. Ọ̀rọ̀ ni mo sọ. That is pure truth. Nothing but fact. Ìjẹ́ ti gbọ́. No hiding, no escape. No hiding, no escape. What you show, you repeat. Eléyìí máa rí àgbà fún wa. Ṣókí báyìí ejò ò ní ṣán wa. Máa sọ̀rọ̀ mi lówe ni. Mi ìdẹ̀ nífẹ̀ẹ́ máa kàn ṣe pápápá. Bí ta bá gbà mí láàyè àsìkò á lọ. Eléyìí máa rí àgbà fún wa. Ilẹ̀ lẹ́ẹ̀kan mi ò lè máa da ọtí sílẹ̀ fún lọ títí ṣe gbogbo ẹ̀ sílẹ̀ fún lọ títí. Eléyìí tí mo ti ṣe yẹn náà tó fún. Àbí? Ẹ gbìyànjú àwọn. Bàbá ìsàlẹ̀ General. Aborigine Ogboni Fraternity General. Àìsàn ìdàkan wa bá Tàbí kan mo tiẹ̀ ti fi gbélé. Àmọ́ tàbí ọwọ́ ẹ̀. Ẹni tí ìgbé sórí náà. Àdàbà máa ń jẹun kù fẹ́yẹ́lé ni. Òrófó máa ń jẹun kù fáwòkó ni. Mi fọ ẹ lórí torí agbélé wa ni tí ó wá láti bí gan mo dé sórí kó lè mọ̀ pé inú kankan ni padà ṣe gbẹ òní mo dé sórí o kò ní fọ ẹ lórí o kò ní fọ ẹ lórí àwọn ọ̀tẹ̀ ló máa fọ́ lórí orí fọ́ ní pẹyẹlé orí ò ní fọwọ́. Ìmọ̀lẹ̀. Pamọ́lẹ̀. Owó yẹ fi tẹ̀. Kíkà mọ́ òṣù. Ọ̀nà bẹ́ẹ̀. Nígbà tí wọ́n gbà kún ló dá padà mọ́. Àbí akéde ṣe ní ọ̀rọ̀ àgbà àṣẹ lára. Àṣẹ. Àṣẹ. Ẹ̀dùn ìgbà. Àṣẹ. 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 Ẹ̀yin ààrẹ kọ̀ọ̀kan ẹ wá bá àjọṣe ni o. Excellence, Madame Adam Olo-Kadijat, impératrice mondiale des Ogboni, distingués princes et princesses de la famille impériale, Mesdames et Messieurs les membres de la famille impériale, Sa Majesté Oluwaye Alaga du Nigeria, ainsi que toute sa délégation, Madame Aïcha Benaïs, représentante de son éminence au Maroc et en Espagne, Sa Majesté Maxime Adonon, représentant de son éminence en République du Togo, ainsi que toute sa délégation. Mesdames et Messieurs, les représentants de son éminence dans les diverses contrées du Bénin, en Afrique et dans le monde. Mesdames les Amazones de l'Empire mondial, Mesdames et Messieurs les ministres du gouvernement impérial, Mesdames les membres du groupe Les Miroirs d'Or,
Mesdames et Messieurs les dignitaires de la fraternité mondiale ogboni aborigine, Mesdames et Messieurs les membres ainsi que les sympathisants de la fraternité mondiale ogboni aborigine, bonsoir et bienvenue à cette célébration. À l'entame, les remerciements de son éminence El Hadj Adam Abibou Owolobe, empereur mondial des Ogboni, vont à l'endroit de Dieu Tout-Puissant, la déesse mère, les mânes de nos ancêtres, ainsi que ses géniteurs, pour lesquels, une fois de plus, je nous prie respectueusement de nous lever afin d'honorer leur mémoire en nous recueillant juste en 1 minute. La vérité engendre la paix. Dixit, son éminence El Hadj Adam Abibou Owolobe, empereur mondial des Ogboni. Et cette assertion fait référence à la vie de l'empereur, à son destin. Destin, car son feu père, El Hadj Adam Diman, lui attribua le prénom Adéola à sa naissance et qui signifie celui qui recevra moult couronnes. Destin de l'empereur mondial des Ogboni, car des couronnes il en a reçues. Il ne s'agira pas d'en faire l'historique, mais de vous faire part juste de quelques-unes. En 2003, son éminence, l'empereur mondial des Ogboni, a été élevé au rang d'Oba agbaye. En 2006, au rang d'Olu-Aye Ogboni du Bénin. En 2009, au rang d'empereur mondial des Ogboni. En 2010, au rang de grand médiateur du grand peuple de Dieu répandu dans le monde entier. En 2011, au rang de grand chancelier de l'islam Magadi. En 2013, au rang d'Oba agbaye. Et ce jour, samedi 6 mai 2023, tous les notables de la fraternité mondiale ogboni aborigine lui décernent le titre de Baba Isale Agbaye. Je vous prie d'ovationner s'il vous plaît. Et qui signifie pilier ou socle de la tradition pure dans le monde. Cette couronne qu'il recevra dans les minutes qui suivront incarne la paix et rien que la paix dans la tradition pure. Éminence El Hadj Adam Abibou, empereur mondial des Ogboni. Votre épouse l'impératrice, les princes et princesses, la famille impériale, ainsi que tous les membres de la fraternité mondiale ogboni aborigine vous disent bravo. Félicitations, vu le chemin parcouru et le travail accompli depuis tant d'années, c'est amplement mérité. Puisse Dieu vous faire briller davantage. Amen. Pour finir, son éminence El Hadj Adam Abibou Owolobe, empereur mondial des Ogboni, adresse ses sincères remerciements à son Excellence M. Patrice Talon, président de la République du Bénin, chef de l'État et chef du gouvernement, de même qu'à son gouvernement. Il leur réitère ses vœux de santé, de paix et de longévité. Les remerciements de son éminence vont également à l'endroit de toutes les délégations
venus de diverses contrées pour la célébration de ce jour et qui démontrent de l'amour, du respect et de l'estime que vous lui portez. À tous et à chacun, merci pour votre présence massive à cette célébration. Que la paix, la joie et le succès soient toujours nôtres et que les bénédictions divines jaillissent en abondance sur tous. Vive son éminence l'empereur mondial des Ogboni, vive la fraternité mondiale Ogboni aborigine et que Dieu nous bénisse tous. Ogboni Elédùmarè àgbà fún wa. Láni àgbà fún wa. Àbẹ̀ní àgbà fún wa. Òróyè àgbà fún wa. Àwa Ògbóni láti Nàìjíríà níbi tí ìsun ẹ̀ ti wá, níbi tá a mọ̀ lórísun Ògbóni tá a ti wá. Kókó nǹkan tí àwa wá ṣe níbí báyìí lénìí ní pé tí kòkòrò bá tóbi ó máa ń bojú lẹ́rù ni. Àwa bá emperor bàbá wa Owólọbẹ̀ fún àtìlẹ́yìn àti ìlọsíwájú Ògbóni òun la wá síbí báyìí fún, torí a rí pé ọjọ́ àbòkí ti pẹ́ nu eégún, ó ti pẹ́ lẹ́nu ẹ̀, ó dẹ̀ wà nú àwọn àgbààgbà tó mọ̀ díẹ̀ ta ní ìmọ̀ye àwọn àgbààgbà yẹn, ṣùgbọ́n nínú àwọn àgbàlagbà tó tún kù lénìí yìí tírú àwa tá a jẹ́ aṣíwájú tá a tún lè lọ bá ká fi ọ̀rọ̀ lọ, òun ni Emperor Owólọbẹ̀. Ìdí tá a wá síbí báyìí láti wá ṣe ni wípé ọba Ògbóni àgbáyé ó ń bọ̀ lọ́nà, ó fẹ́ dé, tó jẹ́ olúayé ọba Ògbóni àgbáyé. Ìyẹn ni à ń fojú wò pé kí Elédùmarè ọba tó láyé kó bá wa ṣe, fún wa lẹ́ni tó máa láàánú wa, fún wa lẹ́ni tó máa fi wá lọ́kàn balẹ̀, ó fún wa ní ẹni tó jẹ́ pé a lè fẹ̀yìntì, ó fún wa ní ẹni tí ó máa jẹ́ bàbá fún wa, ẹ̀gbọ́n fún wa, àbúrò fún wa, ọmọ fún wa. ń tà ń wá nìyẹn. So wá dẹ̀ rí pé òpó tó ṣe fẹ̀yìntì ni bàbá wa Emperor Owólọbẹ̀ la ṣe wá bá a. Láti Nàìjíríà a mú bàbá ìsàlẹ̀ general àgbáyé wá fún làwa mú wá ní lílà ṣe ká tó ṣe ta, ó ní lílà ṣe ká tó ṣe ta, ó ní àti ìfà Benin Republic léhùn lọ́wọ́. Lóòótọ́ òun tó bí bíbà gbogbo ayé ló mọ̀ òun, ní ṣùgbọ́n tó bá kí wọ́n mọ̀ wípé Nàìjíríà láti wá ká fa Benin Republic léhùn lọ́wọ́ generally, olúayé Benin Republic. Èmi gbogbo ẹnu gbogbo àgbáyé sọ, torí wípé ẹni tó bá kù síbẹ̀ náà ni ó máa ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ tó fẹ́ ṣe fún wa, àgbà àgbọ́ àrẹ̀ máa fún ní olúayé Benin Republic. Mẹ́ta. Ṣùgbọ́n àwọn náà máa sọ fún wa, wọ́n á bá wa ṣe àdéhùn, wọ́n á sọ fún wa wípé èní ní ọ̀la ni tí ọba Ògbóni bá jáde láti Nàìjíríà wá, àwọn á fún ní àtìlẹ́yìn tó gbópọn gẹ́gẹ́ bá a ṣe ní ìgbàgbọ́ sí wọn. Wọ́n á sọ ní tí àdẹ̀fẹ́ kan fi sọ, tó bá ti sọ ní French wọ́n máa sọ ní Yorùbá. Ṣó ti yé báwo náà ṣe máa ń pòwe wọ́n ní ẹni bá sọ ìgbórílẹ̀ náà ló máa túmọ̀ rẹ̀ tó bí òwe kábíyèsí. So kàn sọ
ká gbọ́ àtìlẹ́yìn tó gbópọn tó máa fún ọba Ògbóni tuntun a fẹ́ gbọ́ lẹ́nu wọn torí àwa ti ṣe nta lérò pé ó yẹ ká ṣe fún wọn àwọn náà dẹ̀ ti béèrè pé nǹkan dára ntáwa náà bá wá béèrè nípasẹ̀ ọba Ògbóni àgbáyé yẹn wọ́n sọ fún wa bóyá wọ́n máa ṣe fún wa o mi ìfẹ́ sọ̀dà kejì ṣùgbọ́n mo nígbàgbọ́ pé wọ́n á ṣe so ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mo ta so bẹ́ẹ̀ mi ṣe fọ̀fọ̀ yìí ẹ jẹ́ káwọn náà fọ̀fọ̀ síbẹ̀. So you go to him now and let us hear from him. Ẹ káàsán o, ẹ káàárọ̀, ẹ kúrò lẹ́ ìyá wa bàbá wa ẹ̀yin tẹ́ bí wa lọ́mọ ẹ̀ tẹ́ gbà wá ní àgbà yóò dáa fẹ́ni kọ̀ọ̀kan yín ẹni kèṣòṣò ní kò ẹni tọ́jú rẹ̀ mọ́lẹ̀ ẹni tí ò bí yóò rí bí ẹni tó lówó yóò lówó ẹni tí ọ̀ràkọ̀ yóò ràkọ̀ ẹni tí ọ̀kọ́lé yóò kọ́lé agbọ́n Ọlọ́run gbogbo nǹkan tí èyí bá fẹ́ dé alẹ́ ayé àtọ̀dọ̀ Ọlọ́run máa kú. Kábíyèsí. Nítorí orúkọ mi gidi gan-an máa ń pè ní Adam Habib Owólọbẹ yẹn ẹni tó jẹ́ bàbá wa Awólọ́wọ̀ tẹ́wọ́ kẹ́yìn bá ṣẹ́ṣọ́ àbí ìjọba ṣọṣẹ́ mọ gúnnù àbí lọ́fíńdà mọ́ ń lò ní yóò ti tán ti pẹ́ tí Ọlọ́run jújú àfáà lọ kẹtọ́lọ́ ti kọ sí ẹ̀dá mi nìyẹn pé ìwọ ọlọ ní ilé ayé náà ọlọ́gba gbogbo àwọn ẹ̀yìn là kẹtọ́fà nìyẹn bàbá mi náà jẹ́ Alhaji Mohammed Jimá ọmọ bíbí Sàvẹ̀ ìyá mi ní Raji Aisha olè Ọ̀yẹ́ ìdílé gẹ́gẹ́ bí wọ́n ṣe bí mi ó yàtọ̀ tó bá jẹ́ lómìnirin yóò sọ̀rọ̀ àdọ́ lọ́hùn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àdọ́ lọ́hùn Kábíyèsí. torí nǹkan tó lọ́hùn bá ṣe fún yẹn yàtọ̀ sí nǹkan tó ṣe fún wa nígbà tí bàbá mi lọ́wọ́ ìyá mi nínú oṣù tí ìyá mi lóyún èmi ọwọ́ ẹ̀rọ apá ẹ̀rọ rẹ̀ wọ́n mẹ́rin náà nígbà tó lọ Ifá ní ọmọ tí ń bọ̀ yẹn alágbára bẹ̀mí èèyàn ni ìyá mi ọlọ́gbọ́lọ́ gbé sínú igbó oṣù kọ̀ọ̀kan mẹ́sàn-án ibẹ̀ náà máa wò sàn gbogbo wọn ṣe títí wọn ṣe tí kò bọ́ sí náà rẹ̀ ìjọ ti Ọlọ́run ọba tó ní ayé Ya Rabbi. tó nílẹ̀ Ya Rabbi. tó ní òkè Zaati Rahman. tó ní gbogbo ẹ̀ Kábíyèsí. kò sẹ́nìkẹ́ tó jù lọ Ma alila kafa. ó dijọ́ tí lóru Àlàmísì mojúmọ́ Jímà ìyá mi ibi tó wà tí yípo lẹ́ẹ̀kan lọ bá dìde omi ara bẹ̀ sí ìdásí lára ó ní òun fẹ́ bímọ ọba kúnlẹ̀ ń gbà yẹn wọ́n máa ń kúnlẹ̀ ní wọ́n fi bí àwọn ọmọ ibẹ̀ lẹ́ẹ̀kan náà ìbá bọ́rẹ̀ gbàtí mi wá pẹ̀lú ẹ̀jẹ̀ Ya Rabbi. pẹ̀lú omi ni mo fi wá lẹ́ẹ̀kan náà gbàtí mo bọ́lẹ̀ báyìí wọ́n rí Òṣùmàrè tọ́ta gbàtí Òṣùmàrè náà ta báyìí wọ́n rí ìfì tí ń jáde sílẹ̀lẹ̀ níbẹ̀ ni gbogbo àwọn tó wà mẹ́ wọ́n bá sáré wọ́n lọ pé dádì mi wípé ìyàwó ẹ̀ bímọ ẹlòmíín mo ní orí mẹ́ta onímí ní ẹsẹ̀ mi mẹ́rìndínlógún ni apá báyìí bàbá rẹ̀ bàbá ń gbàtà lágbára lòun náà bàbá ti dé ọmúra nígbà tí ó dé mi tọ́ ẹ kó dé nígbà tó dọ̀ ọmọ náà dà wọ́n wà níbi tí fi wà yẹn bẹ́ẹ̀ ni bàbá mi ní bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin kí wọ́n dúpẹ́ bàbá gbé mi lẹ́kẹ̀rẹ́ ìgbà ni ìgbé ọmọ náà wá jáde Ya Rabbi. nígbàtí ó jáde bẹ́ẹ̀ jáde bá gbé sínú kòkó kan wọ́n bá fi nǹkan tó bá yẹ pé wọ́n fi sí tó gbé ìnàkọ́ bá fẹ́ lọ rí bọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kanáà ó disappear lẹ́ẹ̀kanáà igi ńlá ìrókò ńlá méjì ọba jáde lẹ́ẹ̀kanáà igi náà lọ sọ ó gbé igi náà jáde ọba hàn bẹ́ẹ̀ olùdúwà ẹ̀dọ̀ lọ́wọ́ bá gbọ́n wá sílé ilé tó gbé wá tí àwọn èèyàn bá sáré wọ́n fẹ́ lọ wo ọmọ tuntun tí wọ́n bí lẹ́ẹ̀kan náà
tó bá jẹ́ pé àjẹlẹ̀ nítọ̀ tàbí àṣebi ní lẹ́kẹ̀ẹ́ náà wọ́n ti rí mìta ọmọ tí ó ti lọ́sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta nìyẹn láti mi ná ẹnìkan gbọ́nà bọ́lẹ̀ yẹn wọn máa ń bẹ̀ títí nígbà tí mo ní ọjọ́ méje wọ́n máa fún lórúkọ Adéọlá tó lè fámílì mi Adé ni wọ́n máa ń bẹ̀ títí nígbà tí mo ní ìjọ́ mẹ́jọ wọ́n bá ṣe súnà mi lórúkọ ma Abíbùlá ẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹni tọ́lọ́run fẹ́ràn orúkọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ bá wọnú nínú báìbù ẹ̀rí wọn kọ Habib torí mi wá fẹ́ nìkan oṣù mo wá fún gbogbo àgbáńlá ayé ni ibẹ̀ ni nígbà tí mo á lóṣù mẹ́ta ìjọ Friday Thursday ìjọ méjì wọn máa ń sun ẹkún máa ń lágbára wọn lọ tẹfà ní kí lọ́fà ọlọ́mọ náà ọ̀làdé ni àti oṣù mẹ́ta náà ti ṣe tutù adé fún mi ó ti dé ní láti àkọ́kọ́ wọn dáàdì mi báyìí wọn wà bẹ̀ pẹ̀lú ìyá mi wọn máa ń jó wọn máa ṣe gbá máa ṣàwọ̀ ilé wọn ti máa ṣe fún ọba àti oṣù mẹ́ta nígbà tí wọ́n wá ní ọdún 5 ìdáàdì mi máa ń ṣe máa ń dé fáfá àwọn èèyàn ní ìmọ̀ ìjókòó lẹ́gbẹ̀ẹ́ wípé ilé àjẹ́lòun ilé ọ̀ṣẹ́ṣẹ́ òní ò máa ń ṣe fún torí gbogbo nǹkan tá à ń ṣe ilé ayé á lọ rọjò padà ó ní arúnàbàkọ̀ ní orí kan ó ní ẹ máa jẹ ìka ọ̀hún ẹ̀dá tí àwọn ọjọ́ àti sùn ìka ọmọ nílọ láì ní gbẹ̀sẹ̀ kọmọ nílọ láì ní gbẹ̀sẹ̀ ìka ọmọ nílọ láì ní gbẹ̀sẹ̀ tí ẹ bá ti mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe láyé òun ṣe fara wọn ni kó kẹ́yìn ṣàtọ́kù sí dáadáa Ya Rabbi. ìbẹ̀rẹ̀ nígbà tí mo á ní ọdún méje ọlọ́ba fẹ́ àmì ẹ̀sìn mi lára gidi gan mo sùn jọ ẹ̀ lóòrù òjò bá bẹ̀ sí rọ̀ pẹ̀lú àrá ń sán bá jílẹ̀ kẹ́lẹ́ lójijì ọba bára mi ní funfun látòkè délẹ̀ pẹ̀lú ọ̀pá àfẹ́fà ẹ̀ mo jí dáadé mi lóòrù náà mo ní pé nínú àwọn ìyàwó ẹ̀ ẹlẹ́yẹ wà láàrin wọn bí tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn mo bá gba agbára ìkó lọ́wọ́ ẹ̀ ẹnikẹ́ni tó ṣàìdá àbábálàjẹ́ iná nílọ ẹ má jẹ́ àtẹ́ra wájẹ́ nǹkan tí ọ̀dá àkọ̀dá ni nígbà tí mo ní ọdún 9 mo bá bẹ̀rẹ̀ sùkúù ilé mẹ́ta mọ̀ká mi kàwé jù mo ṣe oṣù 6 nílé kẹta àwọn tí mo ṣe bẹ́ẹ̀ tán mo á padà sọ́dọ̀ dájú mi pé èmi mo wá pẹ̀lú ẹ̀ nǹkan tó bá fẹ́ ní màá ṣe fún ẹ torí dájú mi bímọ 52 náà tó máa tí ẹnìkan bá ti ní 37 yes 44 45 wọ́n máa ń kú ni lọ abíkà wọ́n máa ń pè ní Yusuf òun bá dìde ọlọ́run dáa nígbà tó wá báyìí lẹ́ẹ̀kan náà máa ń rìnrìn lẹ́ẹ̀kan náà ni ọlọ́run fún lágbára nígbà tó ní 37 yẹn wọ́n bá gbé kúrán tí ń kàbá ẹ̀ wọ́n bá kú lórí pẹ̀lú kúrán lọ́wọ́ ní dáàdì mi wọ́n ṣàlàyé ọlọ́run fún mi ní ọmọ kẹtọ́ lágbára ilé lọ ọ̀rọ̀ ibi tí ìtàn mi ti bẹ̀rẹ̀ nìyẹn ọdún ogún kẹyìn ní kẹyìn ní kó tó wá lóyún èmi máa ń gègé àwọn oṣó bí àjẹ́ máa ń mú lọ́sùn máa ń mú lọ́sùn pé nǹkan tí wọ́n ṣe ọ̀dà mẹ́ gbogbo ẹ̀ tó lájẹ́ àìsàn lájẹ́ tó bá jẹ́ nǹkan tó dáa ni ẹni kò ní ní pọ́blẹ̀mù káàkó ní nǹkan tí ọ̀dà ibẹ̀ níbi tí àwọn olóògbóni gbóró mi nìyẹn wọ́n bẹ̀ sí wá fún ọdún kẹ̀kẹ́ 8 kó tó di pé wọ́n á gbà fún wọn 83 wọ́n á gbà fún wọn ọdún ogúnlé ni mẹ́mọ́ sọ fún wọn pé nǹkan tó ń ṣe tí ọ̀dà gbogbo yóò kó mẹ́rin nǹkan tó fàjẹ́ ní pẹ̀lú wọn nìyẹn èmi ọwá gbogbo pẹ̀lú nǹkan aburú tó ní ẹ̀dẹ̀bára ní gbogbo gbà ẹ̀rí pé mímọ́ wọ́n bá mọ̀lẹ̀ défẹ̀ àtúnṣe tí mo ṣe fẹ́ ọ̀pọ̀ rẹ̀ gbẹ̀tẹ́ kí wọ́n kọ̀ fún wọn pé mi fẹ́ kí ẹnìkan kọ́ máa ṣe sótì òsì mi fẹ́
419 mi fẹ́ ipò tẹ́lẹ̀ kẹ́ bá ṣe kíní ẹ lọ gbé ilé ẹ gbé ilé ẹ ṣe báyìí àbí ká dáyàn nǹkan tí mi fẹ́ ni ká ṣe àwọn gẹ́gẹ́ bí àwọn bàbá wa ní ṣe tẹ́tẹ́lẹ̀ ẹni tá ṣàwọ̀ tí ọ̀lọ́lá ó filẹ̀ dídà kún ni tó bá ṣàwọ̀ wọ́n gbé yes ọ̀dángájíá ní àwọn haúsá mọ̀ ní àǹkàdédè kásíkíà òdodo kìí ṣẹgbẹ́ wọn ní yà má kàdá akàkàdá rẹ̀ kádà ẹnìkan kan ti dúró ni mi tẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan láàrin wọn ifá tí wọ́n dá ní ifá lẹ́nu wa ní ilé ni ó lè rú ẹrù náà ẹrù bàbá sàrẹ̀ kìí ṣe ẹrù kèrémì mi fowó wà mi fi nǹkan wà àwọn náà ni wọ́n dífá wọ́n rí pé nǹkan báyìí eégún tó bá tó idó là máa yíndó fún ọ̀rọ̀ ni ìràwọ̀ tó lọ ṣe fún mi náà ni àwọn ẹni wọ́n sáré tọ̀ mí mi tẹ́ mọ̀ wọ́n tó gbogbo àwọn ẹni wọ́n gbórúkọ mi gbogbo mẹ́ta bá rí mọ̀tẹ́lẹ́ mọ̀ ẹgbẹ́ bàbá náà nìyẹn mo yá ọba olúwo àgbáyé máa jẹ olórí olúwo àgbáyé máa jẹ ààrẹ máa jẹ olú ayé Benin Republic máa jẹ emperor ogboni worldwide máa jẹ ọba ìṣẹ̀ṣe àgbáyé àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ náà Benin Republic máa jẹ president Guinea Equatorial Odemilade mi fẹ́ yàwó mẹ́ torí ńgbà tó gun fẹ́ lọ ìjà ńgbà tí wọ́n pa Kàdáfì tán wọ́n fẹ́ pa òun náà wọ́n bá dìde pé nígbà tó tún pa ilé mo bá lọ mẹ́rin máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe àwọn ìbò mọ̀ rẹ̀ ráyè láti wọ́ bẹ̀rẹ̀ níbi tó fà wípé ó fún mi ní òmùkọ̀ ó fún mi níyàwó mọ̀kọ̀ tó bá yá wọ́n sọ pé owó tàwọn lèmi wá kó ṣe báyìí tí ìbá débì kan kó sọ̀rọ̀ kó gbẹ́nu ẹ̀ sókè kó yin fanda àwọn ìbò náà gbogbo wọn pátápátá àtọ́ ń dàgbẹ̀ yẹn tó dẹ̀ iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ gbogbo yẹn wọn náà ti dá ìlú mi yẹn 45 kókú àpò àwọn 7 àwọn náà kú ní 44 43 33 37 bẹ́ẹ̀ náà owó ní ògbóná gbogbo sẹ́gẹ̀sẹ̀gẹ̀ ọmọ yìí ṣe ń ojú ọmọ àṣẹ ń bẹ̀bẹ̀ níbẹ̀ tó dáa ọmọ wájú òṣèré lọ ẹ̀yìn òṣèré padà sí iwájú la máa lọ àṣẹ o nǹkan tí mo fẹ́ sọ fún ẹnì kọ̀ọ̀kan wọn wípé mi fẹ́ 419 kò dá nǹkan tí ń ba ẹgbẹ́ jẹ́ ni mi fẹ́ ẹgbẹ́ olè mi fẹ́ ẹgbẹ́ irọ́ ẹni tí mo ti tẹ̀ báyìí nínú ògbóni 24 million mo fi lélẹ́ báyìí ní gbogbo àgbáyé tí ìbá ṣe dáadáa ẹnìkan tó tẹ̀lé lẹ́yìn nǹkan táwọn èèyàn sọ tẹ́lẹ̀ pé ògbóni máa ń gírí èèyàn máa ń pa èèyàn máa ṣe gbá máa ṣàkó pẹ̀lú mi ìfẹ́ gbọ́ yẹn kó yàn yẹn kó mẹ́ kó kún ní 419 tó bá ní kó ní 419 gẹ́dáadáa ó dé nǹkan tí ẹwà mẹ́ ti ń ba gbogbo ẹ̀jẹ̀ nìyẹn ẹlòmí ó dìde ó sọ pé òun dá ògbóni báyìí sílẹ̀ lọ́wọ́ sí ògbóró ni ikùn ejò ẹni tó bá ṣe ògbóni tí ọ̀nà láti fún ní kíní ó fi lẹ̀ dídà kún ni kí wọ́n yẹ ọ̀rẹ́ kò ń bẹ̀ ògbóni kìí ṣe politics ibi tí ń bẹ̀rẹ̀ nìyẹn wọ́n máa gbowó sọ́wọ́ ọ̀tún wọ́n máa gbowó sósì àwọn aláwà mẹ́mbólẹ́wà tọ́lọ́wọ̀n sí mẹ́ gbogbo ìmọ̀ fẹ́ yọ gbogbo ẹkùn mẹ́ nǹkan tí mo ní kọ̀ọ̀kan tààrà ọjọ́ nǹkan tí ọ̀dá ọmọ tí mo ní kò ju méje ẹ̀yàwó méjì mọ̀ ní tó bá fẹ́ yàwó tó pọ̀ lápọ̀jù ọpọlọ orí òní ṣiṣẹ́ dáadáa wọn wọ́n dàrú bí ẹsẹ̀ tẹ́lọ̀ ní ilé ọfà ilé wa ilé ọfà ilé wa ilé ọlọ́dọ̀ aláfà ọlọ́dọ̀ ṣẹ́gun oye tèmi ní ọgbọ́ igbá ní àwọn oní ẹni tó bá fẹ́ lò lé ayé ẹ̀sì dáadáa kọ́ máa kó ọ̀rọ̀ obìnrin síṣẹ́ ọlọ́run rẹ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ lè ṣe tó bá bọ́ sí dáadáa kábíyèsí ọlọ́run wà mẹ́ ya Rabbi ya Rabbi èmi ni wọ́n ń pè ní elhaj adam abib owó lọ́bẹ̀ tẹ́ni tó bá lówó kò lè ṣe bẹ̀ dọ́dá ìjọ kẹ mo dé ní Dùgbẹ̀ ní ọjà Ìbàdàn wọ́n wá kọ́ ilé ńlá kan bàbá dúró ń bẹ̀ mo ti ní gbogbo àwọn èèyàn sáré kí bàbá wà wò ó ń fún àwọn èèyàn lówó wáyé níbi tí mo dúró yẹn mi kó mẹ́ níbi tó wá sọ̀kalẹ̀ nìyẹn wọ́n bá mú ẹni kí wọ́n mú mọ́tò ó ti rá mi ọlọ́run sí ara mi ní ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́tàdínlógún wọ́n bá gbé mi sínú mọ́tò àbáwá nígbà tí mo délé lórí àwọ̀ ẹ̀
ọ̀nà ọmọ tó ń gbé wá ní bàbá rẹ̀ mẹ́ra bá mi yẹn lórí ẹ̀ ní bàbá olówó tí máa ń lọ àbí ní òun ni ó níbi tí máa ń wọ̀ tó bá ti wọ bẹ́ẹ̀ ó sọ pé káwé lọ ẹ̀rí funfun pálárẹ̀ lẹ́kẹ̀rẹ́ rẹ̀ fún abẹ́sẹ̀ fami mọ́ra èmi mọ̀ kọ̀ fún pé kọ́ má ṣe òṣèlú olóhun ó ṣe mo ní wá ṣe yóò jẹ mọ̀ nígbà kò tí mọ̀ nígbà iṣẹ́ ara ọ̀hún bẹ́ẹ̀ ni nígbà tó ṣe wọn gbà kò tí nǹkan tó fà tí ọmọ ẹ̀ tó jẹ́ adájọ́ wọ́n fẹ́ lọ tú bàbá ẹ̀ sílẹ̀ tó ń gbé sínú ẹ̀wọ̀n gbà kan lọ́yà ọmọ náà ó lásìdẹ̀ntì tó kú bá gbogbo ẹ̀ ló fi bí bàbá ẹ̀ ní òun ló fún lórúkọ tó ń pè ní owó lọ́bẹ̀ tí ìyàwó bá síbẹ̀ wọ́n gbá wọ́n ní àwọn ìtọ́pọ̀ lẹ́yìn ọbẹ̀ náà kìí tó báwo ẹ̀ ń ṣe kí ní ìgbà tí owó ètò ìgbà ní àwọn ní ọdún bàbá ẹwà tí ìyàwó bá fẹ́ lọ ọjà tó bá jẹ́ 10 naira lọ fún mi wọ́n fi 10 naira fi kún 10 naira tí wọ́n fi kún ẹ̀ ẹ̀ṣẹ̀ ń bá àwọn obìnrin wọ́n ra ilé wọ́n máa ṣe èésú láti fi mú gbogbo àwọn òbí ọkọ ọ̀rẹ́ ọkọ ìgbani àwọn ni tí owó tó bá gbé fún ní 5 naira kí ló lè rà wà púpọ̀ wà ṣẹ́kù mẹ́ kó tó wá já aṣún kò lè bọ́ sí olóòkọ náà kéde mọ́tí lọ owó àgbò mọ́ rí bẹ́ẹ̀ ní mọ́ mi láti kábíyèsí. ìyàwó àmọ́ wájú bá fún ẹ.